ti sọ ti pẹ́ wípé al-Ilori Abalagege. baba Sheikh Adam àwọn ni wọ́n gbé okọ̀ Ìlọrin wọ international level Masha Allah. ọgbọ́ International level. Ẹni tó gbókọ̀ Ìlọrin dé international level. Sheikh Adam. ní alamu islami Sheikh Adam ló gbé wọbẹ̀ ṣáájú kí Sheikh Adam ó tó dé Lárúbáwá wọ́n mọ Nàìjíríà ọgbọ́ àmọ́ wọn ọmọ Ìlọrin bẹ́ẹ̀ni ẹgbọ́ bóyé bàbá wọ́n lè mọ capital Lagos State nígbà Kàbújò tí ẹ̀ ti dé wọ́n lè mọ Lagos State wọ́n ní federal njọ́ náà àmọ́jọ́ Sheikh Adam ti dé tí wọ́n ti kọ tírà tí wọ́n fi Adam Abdullah al-Ilori títí dò ní bọ́mọ Lárúbáwá bá pè wọ́n Adam Abdullah al-Ilori wọ́n gbọ́dọ̀ ọmọ Lárúbáwá gbọ́dọ̀ dákọ̀ Ìlọrin ọ̀dákọ̀ ìlú tí akramakumullah ọmọ Lárúbáwá ọ̀dákọ̀ ìlú tí ó tó máa ranjú lórí kámẹ́rà ó kò ń bú mùdírù ọmọ Lárúbáwá ọ̀dákọ̀ ìlú yín Ìlọrin ní ń dákọ̀ Lárúbáwá kan ní sọ̀rọ̀ ń jò ní ìtàn ìtàfíù ẹ̀ ní kíníkà ní aṣáàrí Jami aṣáàrí ń bẹ́ ń bi péjì àfá bákìwó Arahimiya ẹ bá ń bẹ́ ọmọ Lárúbáwá ni bá wá péjì jáde náà ẹni kílẹ̀ pé ẹ̀yìn náà ti pósìtẹ̀ tọ́ ọmọ Lárúbáwá Arahimiya ọ bá ń bi péjì àfá bákìwó Lárúbáwá yẹn ọ ń sọ̀rọ̀ Sheikh Adam wọ́n ìtàfíù rẹ̀ nípa Sheikh Adam láṣáàrí tó ń rè dódódódó kákùdó ọgbọ́dọ̀ ṣe status lọ́wọ́ àbí ok so ó gbé tán tọ́ ń bọ̀ ترك الشيخ آدم الألوري فوق 50 كتابا في التعليم وفي الأديان وفي الفلسفة وفي السير والآداب وفي التصوف، منها ديوان شعر، منها موجز تاريخ نيجيريا، منها كتاب تاريخ الدعوة في الإسلام، منها كتاب نظام التعليم العربي، منها كتاب فلسفة التوحيد، منها فلسفة النبوة والأنبياء، منها الإسلام في نيجيريا بين اليوم وغدا، إلى أن توفي سنة 1992 1412. مبو مالاربابا مبو مالاربابا eba ntun gbe wa ohun rẹ̀ àbí ẹbí ńlẹ̀ mẹ́un الشيخ آدم الألوري فوق 50 كتابا في ó ní Sheikh Adam ṣe tó lé ní 50 tírà fún àwọn mukhtalif al-funun láwọn fani subject tí ó jọra wọn وفي الأديان وفي الفلسفة wọ́n sọ ń pa adiyan ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ṣe tírà ń pa falsafa وفي السير والآداب wọ́n ṣe bí zira nípa nabi tarikh wọ́n ṣe ń pa adab وفي التصوف منها wọ́n ṣe tírà ń pa tasawuf ó wá fẹ́ ka àwọn tírà tí wọ́n ṣe ديوان شعر، منها موجز تاريخ نيجيريا، inú ẹ̀ mujazu tarikh Nigeria منها كتاب تاريخ الدعوة في inú ẹ̀ kitabu tarikh ad-da'wa الإسلام، منها كتاب نظام التعليم العربي، inú ẹ̀ nizam at-ta'lim al-arabi منها كتاب فلسفة التوحيد، inú ẹ̀ falsafatu tawhid منها فلسفة النبوة والتعليم inú ẹ̀ falsafatu nubuwa wal anbiya منها كتاب فلسفة التوحيد، منها فلسفة النبوة والأنبياء، منها الإسلام في نيجيريا inú ẹ̀ al-islam fi Nigeria ọmọ Lárúbáwá ní zọ́ọ̀ Azhari òun ní al-Azhar sharif wa azaruhu fi ayati ra'id al-ilm wa ta'lim fi Nigeria al-alim al-jalil al-Sheikh Adam Abdullah al-Ilori ọmọ Lárúbáwá àwọn àfá Azhari ní sọ́hun tí Adam ní wọ́n pín gbà náà wípé ó lè má jẹ́ nǹkan kan lójú tiẹ̀ ọgbọ́ mélòó lu yín mélòó làwọn tó wà mẹ́ àfá mélòó ní bẹ́ẹ̀ lu yà àwọn olóyanjú mẹ́ tẹ́lẹ̀ بين اليوم وغدا إلى أن توفي سنة gbogbo tó bá ń ta nídìí náà nù Sheikh Adam lọ́wọ́ bí bàbá mùdírù tó ní ẹni táwọn ọmọ Lárúbáwá ń sọ̀rọ̀ ẹ̀ lásìárí lọ́wọ́ yìí òun rèé ọmọ Lárúbáwá ní ń sọ yìí ẹni táwọn Lárúbáwá tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ tán interview lérí ẹ̀ lọ́hùn-ún lásìárí kọ́ wọ́yẹ pléènì iye ìgbà tí pléènì ó tó dé bẹ́ẹ̀ tí ò sí wọn láyé má tí ò sì sáwọn ọmọ wọn ń bẹ́ẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ wọn lọ́wọ́ yìí òun ló gbé bàbá Lágége tó ní bàbá ló ń bú bàbá mùdírù tó ní àwọn àbíwọ wípé èjẹ́ ṣé Haúsá gan mọ bàbá rẹ̀ inú àwọn Yorùbá yìí gan mélòó ló gba bàbá rẹ̀ láàfáà àbá rẹ̀ tọkọ ń kéwú bí wọ́n ti mọ àfáà rẹ̀ tí ò ní star lánàá nígbà tí ń lóra wọ̀ lọ́wọ́ àwọn ọmọ rẹ̀ tún wọ́n jà lífà tiẹ̀ lónìí àwọn ọmọ rẹ̀ ò tún ní star wọ́n dákọ̀ àwọn ọmọ àfáà tiẹ̀ lánàá wọ́n dákọ̀ wọn sáyé bóyá wọ́n dá wọn mọ̀ inú àwọn Yorùbá nù ká tó wá pélé Haúsá ká tó wá pé Ìgbò ká tó wá pé ní kárìjà Nàìjíríà eléyìí pọ̀ kọjá kẹ́ ẹ má bínú àwa náà ti palẹ̀ máa pẹ́ bínú kíní yìí pọ̀ Ọlọ́run ló sì bí inú kìí sàwálà bí inú Ọlọ́run ní múnú bí
Okay. Ọgbọ́ Akramakumullah. àfáà yìí tí ń bú mùdírù ń jò ní ìtọ́ bẹ̀rẹ̀ ebú tó ṣe gbogbo ẹ̀mú ni Ọlọ́run ní múnú bí ẹ̀rí pé ń bínú sọ̀rọ̀ Ọlọ́run ní bínú kìí sàwá La ilaha illallah. torí pé Ọlọ́run ló ṣe yìí Allahu akbar. ọgbọ́ pàṣọ ni Okay. apolúwa ló ṣe yìí ọmọ èèyàn kọ́ Olúwa ló ṣe yìí ọmọ èèyàn kọ́ o Ọlọ́run ló ṣe yìí kìí ṣe yàn Ọmọ èèyàn kọ́. ọmọ èèyàn kó ṣe yìí Wallahi dasi. Akramakumullah. àjù wọn ò ṣe wí lẹ́jọ́ ìjà lára ìtàn bọ̀rọ̀ Tamboro. ìjà lára ni Iwu ẹlòmíì náà lè ké wọn kan nírú ibẹ̀ ká ní ọkọ̀ kírun Akramakumullah. ó wù bẹ́ẹ̀ Wallahi Jackmeli afa tiwa náà iwu ẹlòmíì ewu bẹ́ẹ̀. ẹlòmíì náà bẹ́ẹ̀ ńgbọ́ Ọlọ́run ọ̀wá ṣe ń kọ́ La ilaha. ó sì wu Ọlọ́run ló jẹ́ ọjẹ́ kébẹ̀ wọn láti kéwú ọ̀gbọ́n bá a bá ké ń bẹ̀ wọn tá a ké láàyè irọ́ tiẹ̀ náà irọ́ tí wọ́n ń pa fún wọ́tọ̀ ń tẹ̀lé bá a ké ń bẹ̀ bá a náà ṣe máa tẹ̀lé irọ́ kíta nígbà pé irọ́ la tẹ̀lé o a máa dìfẹ́ǹdì irọ́ La ilaha illallah. ọ̀gbọ́n a máa dìfẹ́ǹdì irọ́ La ilaha illallah. ewu tó ké tí wọn náà òrójútu ayé ara rẹ̀ Bá a dúpẹ́ fọ́lọ́run. òrójútu ayé ara tó lè mẹ́sàn àfáà rẹ̀ pa àfáà rẹ̀ tọkọ nkéwú ni àfáà rẹ̀ ò sí lórí gọ́gù wọn à lè dákọ̀ àfáà rẹ̀ fún gọ́gù kọ́ dáhùn Ṣé mọ̀ pé àfẹ́ ẹlòmíì gbé ẹran? kí ló pé Àfẹ́ ẹlòmíì. ó jẹ ṣé àwọn mẹ́sàn pé ẹ mọ òun lọ́mọdé wà àfáà tó gbé ẹran jò ní àwa lè proud we can proud with Sheikh Adam Masha Allah. pé àwọn àbálágége là wa Àfáà tó we can kékeré proud tó wọlé Yorùbá. wọ́n gbé tẹ́wù tuntun wọlé Yorùbá Àfáà ẹgbẹ́ àdúrà ẹ mọ Sheikh Adam tán sọ ní gbòòrò ni Ológun ọ̀gbọ́ fọ́jì. ẹ mọ Sheikh Adam ní Ìsìlámù fi Nàìjíríà rí Allahu akbar. ọ̀gbọ́ Ayakumullah. ẹ mọ Sheikh Adam ní Nizam talimu. yẹsọ mọ tààlímù ẹ mọ bẹ́ẹ̀ Dinu nasiha. ọ dáṣẹ Adam mọ bẹ́ẹ̀ La ilaha illallah. àwa lọ mọ Sheikh Adam ọ̀hún Masha Allah. òun yẹn tó ń bí ọdún kan pé àlọ babalágége òun bínú a lè dákọ bàbá rẹ̀ àní bàbá rẹ̀ a bá dákọ rẹ̀ fáyé alẹ́ nìkan ọ̀ma Andadi rẹ̀ ò jáwó. bàbá rẹ̀ tí ọ̀jáwó bàbá rẹ̀ tí ọ̀jámọ̀ nkankan ọwọ́ àṣìlára níbi inú wọlé ńlá fún ọwọ́ àṣìrun gbọ̀n bí ẹni tí ẹsẹ̀ ń darí ẹ̀wọ̀n bọ̀ wá tí kankan yìí táwọn ìtàfíù rẹ̀ pé kílẹ̀ rí lẹ́wọ́ àwọn àdájú kọ̀ wọlé bá pàdé àwọn ìtàfíù rẹ̀ tẹ́ ẹ máa bí irun ló ṣe kún máa lójú Bẹ́ẹ̀ni, yóò máa ràn òun náà wàá mú máì ọwọ́ tó kẹ́mẹ́rà ọwọ́ ńláàgùn lérí ọ̀rọ̀ tí ò wúlò èdè kó bu babalágége ọwọ́ ńláàgùn ẹni tó bú ń bẹnu èsì ìwọ tó ń bú ń bẹnu òrùn ẹ bí tẹ́ fi ìyà jẹra rẹ̀ Subhanallah. ó ti yé wọn náà sì kéwu bá àfáà rẹ̀ lánàá pẹ̀lú Sheikh Adam jọ lùgbà ni èyí ṣe tí wọ́n lo àfáà àti ẹmáyílá Subhanallah. tí ìbá yẹ péjọ táwọn Sheikh Adam bá wà lòdì tán bá gbé máìkì fáàfáà tiẹ̀ ipe kóhun ló ṣe rábà Tí wọ́n náà bá dún lẹ́yìn wọn. pé kóhun ló ṣe rábà náà Asáfà rẹ̀ nù. kọ́sìm Akramakumullah. ẹni alẹ́ ni à ń sọ yìí sẹ́ Okay. ẹni tí ń bú babalágége yìí Naam. àfáà rẹ̀ tọkọ ń kéwu wọ́n máa gbé máìkì fún un pé ó ṣe rábà náà pé àfáà alágbájá ẹ̀fọn wọn náà wọ́n náà ṣe fásíà sí nígbà táwọn Sheikh Adam bá lo dáúlà tán lulẹ̀ tán wọ́n wà ní àfáà alágbájá wọ́n náà wà mẹ́rin ẹ̀fọn yóò ṣe ọ̀yà fi kan ọlá fáàtìyà bá àfáà rẹ̀ ti ńlá náà La ilaha illallah. Muhammad Rasulullah. ìwọ lọ́wọ́ dùn nílò wa ń pé ńgbà náà òun bú mùdírù Adam. òun bú mùdírù Ọlọ́run wọn yà àlùbáríkà rẹ̀ Don't be bó ti rí nu